ní òjísà ìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ dúdú larí food affairs ẹ̀rí dúdú mìrìmìrì làwọ̀ ọlọ́jọ́ òbí dákun mẹ́rin kọ́ máa yan fanda alága dúdú ní sọ́dún lọ́wọ́ dúdú lárí o dúdú ọmọge àdúmọ̀ràdán dúdú lárí o níwà tútù o dúdú ọmọge alága tó ṣe pàápàá dúdú ọyà àjẹsà ní sọ́jọ́ ìbí o dúdú lárí lọ́lọ́jọ́ ìbí o dúdú ọmọ làbẹ́kẹ́ mọ́ gbé kíní ọ̀hún dé apàdé èdè mọ́kúta dúdú lárí okú ọdún tó ní ọ̀sìn wá ṣèyẹ gbọ́mọ̀ ọmọrin ọ̀sìn gbóhùn erin ọmọ kékeré tí fẹnu kọrin fọ́bàrẹ̀ o làbẹ́kẹ́ àlárẹ̀ ẹgbẹ́ ìdámọ̀ tó ti wá gbérédé nítorí ọmọ lára ẹni àbákẹ́ lónìí lọ́jọ́ bí rẹ̀ kò ní dọ́jú ẹkún lágbára lọ́wọ́ bá lẹ́wọ̀n máa gba Ọ̀ṣun lónìí ó máa gbọ́ wìrìwìrì lẹ́nu ọmọ tí fẹnu kọrin káyé ó ti yánú ní bàbá rẹ̀ àgbà òkè láró ilé ọmọ àgbà òkè fìlà jíjọ́ àrò tí mo jó tí mo mú pẹ̀rú dúdú lárí máa gbọ́ o fìlà tí mo gẹ̀ tí mo mú gbòbìnrin rọ̀gbọ̀dọ̀ nínú ilé bàbá rẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin tún lọ́mọ ẹlẹ́kọ̀ọ́ àjípọ́n ilé ọmọ olókè àjípò mú nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ abákaṣu bámbám èyí tí rẹ̀ mọ́ lẹ́kùn ẹbí bí mo bá lọ ní àbẹ̀ ń bẹ lọ́dọ̀ òkun mi kéré mi kọ́ ẹ̀rìn mo jẹ́ ọmọ sájà ní gbogbo olówó ọmọ eléwé ládọ́gba wọ́n gbé ẹni ẹ̀rìn mo jẹ́ bá fọ́ bàbí ọ̀ bá lóyún ọmọ lọ́tọ́nú olúwarẹ̀ ọdún èyí tó ṣe lẹ́yìn ò ní jáde mọ́ lọ́lọ́wọ́ bá aláṣẹ dúdú lárí jàǹtà náà ni aláṣẹ dúdú lárí food affairs ẹ̀rí ọmọge onípàmọ́ ọmọge oní tí ń kó lẹ̀ wo òwú ẹ máa patronize ìwọ̀n lónìí lọ́jọ́ bí rẹ̀ kò ní dọ́jú ẹkún lágbára lọ́wọ́ wọn bá aṣọ́dúnmọ́dún láwọ̀ aṣọ́dúnmọ́dún aṣọ́ròmọ́rò láwọ̀ aṣọ́ròmọ́rò ọgbẹ́ bábá mi yọ pé ta ni ń kọrin ewì tí ọ létí o ó mọ̀ ẹ̀kọ́ mẹ́rin ọ̀sìn gbóhùn erin tó rọ ọmọ sọ jíyọ lọ́bẹ̀ bàbá kí akéwì lè mẹ́jẹ́ ògbómúlérò ní ìpàlọ́ bàbá mi àfilóde sí ara wa tó bọ́ lọ́jọ́ tán èmi tún ní ìjẹsà òṣèré ọmọ onílẹ̀ òbí ìjẹsà ní mèrè.